káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sí Dígí TV níbi tá a ti ń mú ìròyìn wá lọ́kọ̀ọ́ òjọ̀kan. Ẹ bá wa like, kẹ́ share, kẹ́ comment. Zazu tẹ Bokota ẹ wo ṣe bí àfàwà àmì Ọlọ́run ló jáde náà ní dádì wa òkè Saheed Osupa wọ́n ní kó jọ wọ́n ní kó má bínú sí Portable lórí ọmọ náà ní Portable jẹ́ pé kó jọ torí àwọn bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n ṣe kí ni kí wọ́n dáríjì. ẹ wọ́n jẹ́ sáré fi fídíò wọ̀n yìí kí tó tẹ̀síwájú. ọmọ ẹni Portable Osupa má bínú. jọ Kùránì ni ẹ máa kà ẹ fọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀. ọba dákun torí Ọlọ́run àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ bá lẹ̀ lù wọ́n ẹ kàn lù wọ́n pa ni tẹ́ ẹ bá lẹ̀ bá wọn fà wàhálà ẹ kàn wẹ̀ lómi títí pé jọ on his behalf ọba I'm very sorry. ìwọ Ọlọ́run tó bá yẹ pé mi kan náà ní dọ́mọ ilé àmúni dákun bá ṣàánú ẹ o dákun bí ọmọ kéèyàn ọmọ bọ́nu wàhálà kan kó tún máa mú mi ìkan ò ní ti tutù báyìí ó ti tún wẹ́ mi sẹ́nu Ọlọ́run ó sì wù ọ́ lọ dá ọmọ yìí ó wù ọ́ ni ó wọ́n ló ṣe bẹ́ẹ̀ o agbára kọ́ o ògùn kọ́ o fọ̀nà mọ́ o ìwẹ̀rí kí ìwẹ̀ kí lódò ń ṣe gbogbo nǹkan ni wọ́n ń tàn ni o wọ́n ń tì í sí ni o ìwọ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ o níjọ́ tí ń ti ń wẹ̀rí kí lóde tí ó hàn níjọ́ tí ń ti ń fi kóòkì Fanta ń tọ́ yẹ kọ́ ọmọlàkejì ó mú kí wọ́n gbádùn ara wọn èmi ò rírú ẹ̀rí kí ọmọ Fanta lọ wẹ̀ lódò tí a kò gbogbo yẹn náà gùrú rẹ̀ tàn jẹ́ ní ayé Yemọja wa mú kóòkì Yemọja wa mú Fanta bó ṣe mọ ibi téèyàn bá belong sí ẹ̀yin àfáà tẹ súnmọ́ àwọn èèyàn tó ń ṣe tí ọ̀dà iṣẹ́ yín sì tún kù lóòótọ́ ẹ̀ ń ṣe bọ̀tẹ́ tó ń ṣe sí a lot of issues ó ti bá pásítọ̀ jà ọba àfáà jà ọba aláwo jà ọba ọmọ ọ̀tá jà ọba olórin jà ọba àwọn olóore rẹ̀ jà ọba àwọn ọ̀rẹ́ rẹ̀ jà ọba ìyàwó rẹ̀ jà ọba jọba jà sẹ́mu kẹ́kẹ́ kan wẹ̀ lómi ẹ̀ pé tọ́ ìwọ Ọlọ́run sábà wa ṣàánú ẹ̀ èpè kọ́lẹ̀ gbèsè o ibi kọ́lẹ̀ torí bó ṣe wà wọn náà bó ṣe wọ́n náà jù bẹ́ẹ̀ lọ èèyàn méjì èèyàn mẹ́ta ó wà tó yẹ pé òun ní ọmọ bọ́ wọn ẹlòmíì tí ò ṣe wèrè òde airport rí ẹ wo bí Ọlọ́run ti gbé dé pẹ̀lú bọ́ọ̀tù àwọn èèyàn kan wà ẹ̀ kàn sáwò wọn ẹ̀ kàn máa pray fún wọn. ẹ káàbọ̀ ẹ wo wọ́n ṣáà bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ lọ́tún wọ́n bẹ̀bẹ̀ lọ́sì wọ́n ní Portable gúgúrú tọ́lọ̀ ń dà sí alágbádá ni ká máa ṣe kí ni ká máa yan ẹ wo bẹ́ẹ̀ náà tó sọ pé gbogbo ẹ̀yin àfáà wa ẹ̀yin àgbààgbà ẹ̀yin tọ́lọ̀ sọ pé ó yá iṣẹ́ mi rè wá máa jẹ ó ní ẹ bá a bẹ Ọlọ́run kọ́ ló ń jọ nínú àánú ẹ̀ kó ṣàánú bọ̀dá Portable pé kán ṣáà jọ kọ́ ló ń jọ nínú oore ọ̀fẹ́ kan máa kó má yọ owó ẹ̀ kúrò lọ́rọ̀ Portable ṣùgbọ́n ṣe rí ní street of comment sẹ́ẹ̀ for every glass there must be a glass ẹ wò mò ń bọ ẹjẹ ń já yín sí ṣe rí àwọn ọmọ Nàìjíríà ṣe rí violence is always the order of the day. ẹnìkan jáde ó ní wo Portable jẹ́ káwẹ̀ parí àwọn máa pàdé ẹni street báyìí ẹyọ kan báyìí ó ti ṣe kí ni ó ti rí wọn tiwa ó ti rí wọn fín ẹ wo oríṣiríṣi kọ́mẹ́ǹtì ẹlòmíín ní Portable wá jẹ palaba ẹ̀yà aṣáábẹ̀yìn náà ni ẹ wo ẹ má bínú ìlànà Ọlọ́run jáde àwò pé àwọn kan tó sọ ọ́ náà lórí kọ́mẹ́ǹtì ẹ̀ pé bàbá wa àmì Ọlọ́run sẹ̀ wọ́n ṣàwò pé ká ṣàdáríjì Portable ẹ wo dáàdì wa àwa náà bá yín bẹ̀bẹ̀ ẹ má bínú Portable Zazu zẹ̀ ẹ̀yin náà ẹ wà nínú ìjọba ìlọlé yìí orúkọ tèmi ò yí padà Àríkẹ́ Adé náà ní Oyèbánjí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ wá tó fún yín ní ìmí ẹ wo ẹ bá mi like ẹ bá mi comment kẹ́dẹ̀ bá mi share ó dàbọ̀.